أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. Ọlọ́run ló ń pe gbogbo àwọn olùgbàgbọ́ òdodo. Ọlọ́run ní ká bẹ̀rù wọn Ọlọ́run, ká sì má sọ tí ò dá síra wa, ká sì tẹ̀lé t'Ọlọ́run, ká tẹ̀lé t'òjíṣẹ́ rẹ̀. Má rora rẹ pé sọ́sì lè dá fún mi má báyìí, má sọ̀sọ̀kúsọ. Ọlọ́run ní ká bẹ̀rù wọn Ọlọ́run dáadáa. Bá a bá bẹ̀rù wọn Ọlọ́run, tá a sì tẹ̀lé t'Ọlọ́run, tá a tẹ̀lé t'òjíṣẹ́ rẹ̀ Ànábì wa Muhammadu. Ọlọ́run ní èrè ńláńlá ló ń kálukú wa ó jẹ lọ́dún òun láyé àti tó bá tó di àlìkìyámà. Èyí ni ó wá mú mi rántí ìtàn kékeré kan tí ó ṣe gbogbo wa láǹfààní lónìí Jímọ̀ ọjọ́ ńlá. Ìtàn wo ni? Òun náà lè tàn tó ṣe wípé ishtara rajulun mina rajulin qara. Ọkùnrin kan ó lọ ọ̀dọ̀ àwọn tí ń talẹ̀, ó lọ ralẹ̀ lọ́wọ́ wọn. Ó wá dọ́dọ̀ àwọn tí ń talẹ̀, wọ́n talẹ̀ fún. Ìgbà wọ́n talẹ̀ fún, ó wá dórí ilẹ̀ tí wọ́n tà fún, ń ṣiṣẹ́ lórí ẹ̀, ń ṣiṣẹ́ lọ lórí ilẹ̀ náà. Ló bá wá rí gold ńlá nínú ilẹ̀ tí wọ́n tà fún. Bó ti rí gold yẹn, ló bá wá mú fàkàzàhá fàṣàbà ilá sahibil ardi. Ló bá wá gbé gold yẹn, ó gbé lọ sọ́dọ̀ ẹni tó talẹ̀ fún. Ǹgbó dọ́dọ̀ ẹni tó talẹ̀, ó ní khuz zahabaka minni, khuz zahabaka minni. Ẹgbà gold tí mo rí nínú ilẹ̀ tẹ́ ta fún mi, ilẹ̀ ni mo rà, mi ò ra gold. Ẹni tó talẹ̀ ń wá ń sọ fún ẹni tó ń talẹ̀ fún pé innama bituka al-arda wa ma fiha. Bẹ́ẹ̀ ni mo talẹ̀ fún, àmọ́ ilẹ̀ tí mo ta fún àti gold tí ń bẹ ilẹ̀ ni mo talẹ̀ fún, àti tí ń bẹ lórí ilẹ̀ àti tí ń bẹ nínú ilẹ̀, gbogbo ẹ̀ ti tiẹ̀ ni. Ẹni tó ra ilẹ̀ ní rárá, ilẹ̀ nìkan lòun ra, òun ò ra gold lọ́wọ́ yín. Òun ò fẹ́ tí ó jẹ ìbálẹ́jọ́ bú fóun níjọ́ àlìkìyámà tóun ò ní lè rí ìṣirò rẹ̀ sí. Wọ́n bá di fàǹfà láàrin ara wọn. Ẹni ó nílẹ̀ kò talẹ̀, kò gba gold. Ẹni ó ní gold, ẹni tí ó rí gold tó ralẹ̀, òun náà gbé gold lọ. Wọ́n wá ń fà láàrin ara wọn. Wọ́n bá wá kó lọ́dọ̀ adájọ́. Ìgbà wọ́n dọ́dọ̀ adájọ́, adájọ́ wá ń sọ fún wọn wípé wọ́n wá ṣàlàyé ohun tó ṣẹlẹ̀ láàrin ara wọn fún adájọ́. Adájọ́ wa mérí pé ìjẹ́rù nǹkan báyìí tó ṣẹ́kù láyé, ìjẹ́rù àníyàn dáadáa báyìí tó ṣẹ́kù láyé. Ọ̀nà tá a gbà tá a fi yanjú ẹ̀ lélẹ́yìí. Alákùnmá wàládùn. Sẹ́yìn méjèèjì ṣe bímọ, wọ́n láwọn bímọ. Ìkan lóhun bí ọkùnrin, ìkan lóhun bí obìnrin. Ó ló ti dà bẹ́ẹ̀. Ẹni tó bí ọkùnrin àti ẹni tó bí obìnrin ẹ̀ lọ pa àwọn méjèèjì wá. Fankihul gulama lijariyah. Táwọn méjèèjì ò máa sọkọ ìyàwó ara wọn, wọ́n so igi wọn. Gold tí wọ́n rí lérí ilẹ̀, wọ́n wá gbé fún àwọn méjèèjì. Adájọ́ wa ní báyé àwọn bàbá yín méjèèjì yìí ti dá, tí wọ́n láníyàn tó dá, tí wọ́n lọ́kàn tó dá, ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ àtàníyàn bẹ́ẹ̀ náà ni wọ́n fi bí ẹ̀yin méjèèjì. Bẹ́yìn méjèèjì náà bẹ́ẹ̀ bá wá fẹ́ra yín, irú àníyàn táwọn tó bí yín ní tí ń bá ń bẹ lọ́kàn tí yín náà, ayé ó tún dá, yóò rọrùn jù báyìí lọ. Ṣé mi lè ṣe bẹ́ẹ̀? Ṣé wọ́n lè ṣe bẹ́ẹ̀? Gbogbo mọ̀kànmọ́kàn, gbogbo jàǹbá láyé, gbogbo asorun wájú papọ̀ mọ́ ti papọ̀ tí ń bẹ láyé, gbogbo apápátá ká bẹ̀rù Ọlọ́run. ká mọ̀ pé gbogbo ń ta bá fèrú kó jọ
láàárọ̀ táwọn ń dùnnú lórí ẹ̀ bó bá dọ̀sán tó dalẹ̀ ó ń tọ̀ wọ́n padà sunkún lórí rẹ̀ ní ká bẹ̀rù Ọlọ́run ká ṣe dáadáa síra wa ká sọ̀rọ̀ rí síra wa qulu qawlan sadida yuslih lakum a'malakum wa yaghfir lakum dhunubakum wa man yuti'illaha wa rasulahu faqad faza fawzan adhima. Ọlọ́run wọn lóun ní Jímọ̀ yìí máa ń kẹ́ Maulana Amirul Jaysh radiyallahu ta'ala anhu gbogbo wa pápátá Ọlọ́run já sọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o la hawla wala quwwata illa billah já sọ̀pọ̀lọpọ̀ Jímọ̀ láyé já sọ̀pọ̀lọpọ̀ ọdún láyé la hawla wala quwwata.